àwọn olóyè wọ́n ń wúyè ìwúyè oyè tó jẹ́ tí wọ́n jẹ́ máa fi jó ijó ẹ̀yẹ fún ijó méje gẹ́gẹ́ bí nìṣe jẹ́jẹ́. ìlú tó wà ńlẹ̀ yìí ni ó jẹ́ ìlú tó ń pè ní gbẹ̀du ọba èyí tó jẹ́ pé nínú ilé ọba nínú ilé olóyè tó wà nílùú Èkó yìí ìlú yìí ló jẹ́ ohun tó dúró gẹ́gẹ́ bí ijó ọba ijó oyè ijó ọmọ ọba ijó ọmọ oyè nínú. tó bá ń joyè àbí tó ń jọba àbí nínú ilé ọba ẹnìkan gbèsè òṣàláìsì àbí ọba àbá olóyè wọn fẹ́ ṣèyàwó ọba pé ọba dúnbẹ̀ olóyè bá fẹ́ ṣèyàwó àbọ̀ ọmọ olóyè àbọ̀bọ̀ ọba fẹ́ ṣèyàwó ọmọ alùgbẹ̀dúnbẹ̀ wọ́n á fi mọ̀ pé ilé ọba ilé tiwa ilé olóyè lélẹ̀ tiwa. ọba àdọ́ba bá ń ṣe nǹkan bóyá ń jọ oyè ni o bóyá ń jọba ni o bóyá ń ṣe bádé bóyá ń ṣègbéyàwó a máa wá lùlù ìgbè ọba fún wọn. à ń jẹ oyè àwọn onífìlà funfun white cap chief of ìlú ìjọra lẹ́nìí a jẹ àwọn olóyè márùn-ún nílùú ìjọra ní ìdílé oyè kọ̀ọ̀kan ìdílé oyè márùn-ún tó wà nílùú ìjọra wọ́n ti mú ọmọ oyè kọ̀ọ̀kan lẹ́nìí fún white cap chief.
oyè ilé ọba èrò pọ̀ níbẹ̀ kó má di pé kò wá kún èèyàn kankan ni bàbá wa kábíyèsí aláyélúwà ló fi wá rò pé kóun dá ilé kọ̀ọ̀kan lọ́lá ló fi fún wọn ní ọmọ oyè 5 lénìí. oyè tí mo jẹ nílùú ìjọra lénìí orúkọ yẹn ni aláwẹ̀ of ìjọra kingdom ní tilé toko. mo bá yọ̀ nítorí pé àpẹẹrẹ tó nítumọ̀ wọ́n fi ń lélẹ̀ yìí. Téèyàn bá wà nínú ọgbà àjàrà kan gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn aláwọn tọ́jọ́ máa ṣe iṣẹ́ yẹn kò ṣeé dá nìkan ṣe. Àwọn olóyè wà pépé kò sólóyè ṣùgbọ́n tá a bá pọ̀ á lè gbé lárugẹ dáadáa. Àwọn olóyè tó ń ṣe lénìí àwọn olóyè onífìlà funfun ni kò ń ṣe àwọn olóyè ìtakànfín ọ̀nà èèyàn. Tẹ́ bá wò wọ́n dáadáa ìkọ̀ọ̀kan nù wọ́n jáde láti inú ìdílé kọ̀ọ̀kan. So wọ́n ti fi foundation yẹn lélẹ̀ nísìnyí. Àwọn lójú kábíyèsí ọba Abdulfatai Aromire kò ń ṣe aṣojú gẹ́gẹ́ bí oyè o. Every one of them they are the ambassadors fún ìlú Ìjọra àti Ìgànmú kingdom. Àtàláfíà ara ìpa padà sí ìgbà kó má dé bá kábíyèsí kó má dé bá gbogbo àwọn tó kù náà. Ìlú Ìjọra kó máa tù kó máa bà, ìlú Èkó generally kó tù kó bà, àmọ́ ní ìlú Èkó lágbára Ọlọ́run kò ní fọ́. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.